lọ́dọ̀ mi ọmọ lọ́yẹ̀ mo yìn. Àṣàkẹ́ ọlọ́rọ̀ mo tún ti dé ọmọ afárapẹ́sà. Lónìí ẹja àjọrẹ́ kásùnkẹ́ ọmọ onírè abẹ́músékélé ẹja àjọ kí ìpópọ̀ ọdún. Ràmọ́ àsùnkẹ́ ọmọ náà lápá ọmọ yèmí fún mi lọ́lá débò èjọ ní kí ìpópọ̀ ọdún. Ọ̀pọ̀ ni wọ́n jọ bí yíyọ́ kan náà tí wọn ò sí nílé ayé mọ́. Ọ̀pọ̀ ní bẹ́ẹ̀ lórí ìdùbúlẹ̀ àìsàn òfin ọ̀wọ́n òfin dúpẹ́ lọ́rùn ọba tó dán ọ sí ni. Àsùnkẹ́ àánú ńlá lórí gbà mo kí ọ̀pọ̀ ọdún. Congratulations tó kó oríire. Ẹni ọdún bá ti báláyé kiri ṣe tí ò ní lè dúpẹ́. Kó dúpẹ́ pé òkun lọ́wọ́ ọlọ́run ọba dání wáyé. Ayọ̀mídé ọ̀pọ̀ ọdún mo bá ọ̀dá sọ́dún. Ọ̀pọ̀ àjọ̀dún mo bá ọmọdún ẹ̀ lọ́dún. Torí òyìn
ṣe gbẹ̀jọ́ ó lẹ́